Àfàìlà ọjọ́ bá là máa là ó. Àfàìlà ọjọ́ bá là máa là ó. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ dákun ẹ dábọ̀ bẹ́ẹ̀ bá ti wọlé, ẹ dákun ẹ máa bá wa share fídíò yìí kó lè kálé kó ká oko kó dé gbogbo ibi tó yẹ kó dé. ká lè mú eléyìí tí ó jẹ́ tiwa ká lè mú lò ń bẹ̀. Ẹ ṣeun. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba, ṣe ìlérí pé tó bá dago 9 èní á pàdé, bó tiẹ̀ jẹ́ pé Abẹ́òkúta láti ṣètò láti ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tá a lọ ṣe bí ìpà ń kẹ́kọ̀ọ́ lánàá. Lónìí àwálá lónìí. Ẹ jẹun bẹ́ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Bó o bá ti wà láwùjọ táwọn ọ̀gá rẹ táwọn lọ́gàá àwọn bíi bàbá tó ẹ bí lẹ́nu iṣẹ́ tó ń ṣe tó bá ti wà níbi tó ti ń sọ̀rọ̀ gbọ́dọ̀ máa kẹ́kọ̀ọ́ lọ́ndà wọn ni. Torí àwọn náà nígbà tó sì ń lò gbà lọ́wọ́lọ́wọ́, ìwọ náà máa kọ́ ẹ̀kọ́ kún eléyìí tó ti ní, kò sí ní tó pọ̀ jù. bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ sórí ètò náà. Ọ̀tá iwájú ilé òfojú re wo ní ìmọ̀ràn ọ̀tẹ̀ ìmọ̀ràn kàbáyé ní ti ẹ̀yìn ń gbà bíi kátẹ̀bà ká má rọ́bẹ̀ fi jẹ́ ká lọ ká má dé. Nítorí nílé ẹ̀gbẹ́ ọ̀tún ń gbà lérò bíi káfẹsẹ̀ rìn láti Port Harcourt, káfẹsẹ̀ rìn dé Port, káfẹsẹ̀ rìn láti dé Àràbà dé Ìlà Ọ̀ràngún ló ń ṣe onílé ẹ̀gbẹ́ òsì. Ẹ máa bá ètò yìí bọ̀, ẹ gbádùn wa lónìí. Ọpẹ́ ló yẹ ọba Elédùmarè, ọba tí ń dúró ti ní tẹ́rù kì í fi bá ní. Àtúnbalẹ̀ lénìí. Ìmọ̀ràn ọ̀tẹ̀ ò ní ṣe lémi àti ẹ̀yin olólùfẹ́ mi lórí, lágbára Ọlọ́run ọba Elédùmarè tọmọtọmọ. Ẹ máa jó ẹ máa yọ̀, Ọlọ́run ọba Elédùmarè ló fa yọ̀ sáyé mi àti ẹ̀yin o. Nígbà míì ẹni àbátà káfíra tùpá máa dẹni àjítọ́náwó òkúta tí wọ́n gbé kalẹ̀ ìpínlẹ̀ yóò wúlò. Ńgbà míì ó máa ń jẹ pé òun ni ìfẹ́ ajá fi díbẹ̀. Ayọ̀
gbogbo wa èmi àti ẹ̀yin ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè. Bẹ́ẹ̀ bá láǹfààní àti máa wo fídíò yìí ẹ dákun ẹ máa kọ́mẹ̀ntì sábẹ́ ká lè máa kí yín. Adéọ̀sùn Olúwagbémiga ti darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ó ní àkú iṣẹ́ àkú ètò ìlú àbí kí lọ́gọ́ yìí àkú iṣẹ́ ìlú àwa nìyẹn o àwa nìyẹn. Ariwo oró igbe orò kò ní dáhùn lọ́dẹ̀dẹ̀ mi àti ẹ̀yin tẹ̀ ń fẹ́ wa lórí ètò yìí. Bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìgbé ìròyìn jáde lóko ètò yìí ètò ni bó ṣe ń lọ láwùjọ àwọn ohun ìgbé ìròyìn jáde bẹ́ẹ̀ tí mọ̀ pé lábala lètò yìí abala mẹ́ta sì lètò yìí pín sí. Abala kìíní bó ṣe ń lọ láwùjọ ńlá máa mú wá sétí ìgbọ́ yín bó ṣe ń lọ káàkiri àgbáńlá ayé àti ọ̀dọ̀ wa ń bì yìí àti lókè òkun. Abala ẹlẹ́ẹ̀kejì òun ni abala àkíyèsí tá a ṣe. Abala ẹlẹ́ẹ̀kẹta òun ni abala tá a ti máa gbára wa mọ̀ràn lórí àkíyèsí tá a ṣe. Ẹ máa bá ètò yìí bọ̀ ẹ gbádùn wa tó bẹ́ẹ̀ gẹ́. Kí ló ṣe fẹ́ ọ ní máa lọ? Olúwa ló fọwọ́ sáyé wa o. Kí ló ṣe fẹ́ ọ ní máa lọ? Olúwa ló fọwọ́ sáyé wa o. A ní kẹ́ ẹ máa jó kẹ́ ẹ sì máa yọ̀ Ọlọ́run ọba Elédùmarè ló fayọ̀ sáyé gbogbo wa ayọ̀ náà ò ní dìbàjẹ́ lágbára Ọlọ́run ọba Elédùmarè. Ọba aláyé fẹ́. Wọ́n ní kó dàrú kó bàjẹ́ kó má ṣe é tò ń lọ́mọ aráyé ń fẹ́ o kò ní dàrú fèmi àti ẹ̀yin olólùfẹ́ wa lórí ètò yìí. Ọba aláyé fẹ́. Olúwa ló fayọ̀ mi jẹ́. Nínú ibi bàbá rẹ̀ lò ló wá ní o. Kọ́lá má bayọ̀ èmi Àjàlá Kọ́láwọlé jẹ́ o ẹ̀yà kan lọ agbami ètò Àjàlá Kọ́láwọlé ń lóko mi èmi látọ́kùn ètò yín èmi náà látọ́kùn ètò yìí èmi lọ́mọ olówó òdúró èmi lọ́mọ ajífẹ́gbéṣeré àwí ìmẹ́nu kú ọ̀bá ẹ̀ ní tòwú èmi tún lára ọba mòdé ọmọ tagbádá ọmọ lẹ̀kọ́ lẹ́rù lọ́ba ọmọ kíbò má jà kọ́mọdé ọba má pẹyọ ọmọ lámọláyà tó rojọ́ ẹnu ẹ̀ tó jàre tó nígbà tọmọ ń gbowó níṣẹ́ nìyá gbà balẹ̀ gbàùgbàù sórí ètò lénìí ẹ máa dá pọ̀ mọ́ wa lórí ètò yìí ẹ dákun ẹ má pè wọlé bá a ṣe ń ṣètò yìí lọ́wọ́. Ìrètí mi kò tán. Bó ṣe ń lọ káàkiri lákọ̀ọ́kọ́ mú wá sétí gbọ́ yín. Firstly, the army officials wọ́n sọ officially that we are not there at all after they said Lagos State Governor Sanwo-Olu invited us. Lẹ́yìn yẹn wọ́n tún wá ní we were there but we did not shoot anybody. We maintain the law of engagement. Àwọn sójà ni wọ́n ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní lára àkọ́kọ́ àwọn ò tiẹ̀ débẹ̀ rárá pé fake news ní gbogbo ohun táwọn èèyàn ń sọ pé wọ́n rí sójà wọ́n rí gbá wọ́n ráwo àwọn ò débẹ̀ àwọn ò sí ń bẹ̀. Lẹ́yìn wọ́n tún wá ní pé gómìnà Sanwó-Olú gómìnà Èkó ń ló pe àwọn káwọn wá ìgbà tó wáyá wọ́n ní àwọn wà ń bẹ̀ àwọn maintain ní rule of engagement àwọn ò pa anybody. Àmọ́ ibo náà ti wá ráwọn ọ̀bọ̀n àwọn ló wá yìnbọn sáwọn ọmọ tó ń protest ní Lẹ́kì torí ọ̀rọ̀ EndSARS yìí ó ti ń bí ìsun ó ti ń bí ìwàlẹ̀ bí àbá sì ṣọ́ra Ọlọ́run má jẹ́ kó da nǹkan rú o Ọlọ́run má jẹ́ kó da nǹkan rú. Àwọn sójà wọn ní àwọn panel tó tún organize pé kán wá ṣe àyẹ̀wò bí nǹkan ṣe rí pé ṣé lóòótọ́ ni àbí irọ́ ni wọ́n ní wọn lẹ́tọ̀ọ́ wọn sì láǹfààní àti pé àwọn tó lẹ́tọ̀ọ́ àti pé àwọn òun ni gọ́vnà ìpínlẹ̀ Èkó. Whosoever carted away staff of the Oba and his shoe should respect the throne and return it. Èmi ṣe bọ́nà ti dá ọ̀pá àṣẹ padà ní ṣé wọn ti ìdápadà lóòótọ́ bọ́n bá ìdápadà ẹ̀dákun ẹ̀dábọ̀ ẹ̀yin tẹ́ ẹ gbọ́pá àṣẹ ẹ̀dákun ẹ̀ bá dá padà o torí ọ̀pá yìí ó ní tó ń ṣe bó bá wà láàfin.
kí ló wá dé kí ló fà á tó fi di pé bọ́n ṣe gbọ́ pa àṣẹ láti pálàsì ọba wọ́n gbé ó ní àwọn ìletò àdúgbò tán gbé gbà ṣe bẹ́ẹ̀ láàárín àwọn bọ́ìsì àwọn ọmọ mi àwọn ọmọ tí ń rí tarara bí àwọn ọ̀gá mi ṣe máa ń sọ àwọn ọmọ tarara tí ń rírin tí wọ́n lè kojú àwọn bọ́ìsì tí wọ́n gbé ọ̀pá àṣẹ yìí ni tó fi di pé wọ́n gbé ọ̀pá àṣẹ yìí ó sì wá di àlọ́ rámirámi téèyàn kan ò tiẹ̀ wá rábọ̀ ẹ̀ kábíyèsí kádépẹ́ lórí o mo ṣí fìlà forí adé o kádépẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ni relationship ẹ̀yin àtàwọn ọmọ ìlú dákun ẹ̀yin náà ẹ wò ha bẹ̀rùn bí relationship tó dánmọ́rán ò bá sí láàrin ẹ̀yin àtọmọ ìlú ọlọ́ni àmọ̀rí ò bá òkú ni ó ń pẹ́ ni wọ́n máa sọ fúrú èèyàn bẹ́ẹ̀ ládùúgbò ọmọ irú èèyàn bẹ́ẹ̀ ládùúgbò àtisọ́ lẹ́ẹ̀kan. Hoodlums invade Ibadan senator residence, cut away 300 motorcycle. Onagbara ṣe depot tó ti ń ta motorcycle ní ilé senator yẹn ni àbí kí ni yẹn ṣe ń bẹ̀ yín òríro àwọn ọmọ mi àwọn ọmọ tí ní tarara èmi ò ní pè wọ́n ní hoodlums mi ní pè wọ́n ní àwọn orúkọ lẹ́yìn ń pè wọ́n yẹn àwọn ọmọ mi tí ní tarara àwọn ọmọ mi tarara tí ní rí bọ́gà mi ṣe máa ń pè wọ́n nìyẹn wọ́n náà wọlé sílé senator kan wọ́n sì kó ọ̀kadà tó 300 wọ́n kó lọ ìgbélẹ̀ fi ń ṣe ń bẹ̀ ẹ fẹ́ pè fáwọn èèyàn àmọ́ ẹ fẹ́ pín ní ìsìn ẹ fẹ́ kó tó 2023 gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pín pilative tó yẹ kẹ́ ẹ ti pín tẹ́ ẹ pín àwọn ọmọ mi àwọn ọmọ tí ní tarara àwọn tẹ́bi ti pa irú àwa ebi ń pa wá nú ẹnu gbẹ àwọn àríkì palliative kan bì kan àníkò ẹjọ́ o mi ò sọ bẹ́ẹ̀ o. Abdullahi from Ede went to steal a deep freezer at SRJ store. Before he could come out from the store, his motorcycle Bajaj has been stolen by another thief. Rí olè ajíbolè òun wọ store onístore ó lọ gbé freezer kó tó jáde padà orí ọ̀kadà tó fẹ́ gbé freezer òun sí ìyẹn Bajaj. Àwọn ọmọ mi tí rí ní tanara tí rí wọ́n ti kì í mọ́lẹ̀. Rí olè tó tún sí ní olè tó já olè lólè rí wọ́n fi wọ̀n pé ọ̀gá ẹ̀ làwọn jẹ́ àyíṣe bẹ́ẹ̀ kí ló dé àti sọ rí lórí àwọn social media handle wa pé ẹ̀dàbọ̀ gbogbo à ń jalè à ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ní ẹ má cooperative tó rẹ́tọ̀ yín ni dandan sì ní kẹ́ ẹ gbà á wọn ò fẹ́ kó fún yín lẹ́wọ́ ẹ̀rọ ni òun náà lẹ́tì lọ́ ń kó lọ́wọ́ líle yẹn bẹ́ẹ̀ ni àmọ́ ẹrù ẹlẹ́rù ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tẹ́ ń já yìí ò dáa ẹ̀dàbọ̀ ẹ desist lẹ́yìn irú bàbá yìí ẹ má débẹ̀ mọ́ ẹ jẹ́ kógun omi kógun ó sinmi kógun omi kógun ó sinmi. Former South Korea president was sentenced to 17 years imprisonment for embezzlement and bribery charges. 78-year-old ni wọ́n pè bàbá yìí wọ́n ní òun ní number 40 ex-leader ní àti Korea lọ́hùn tí wọ́n máa sẹ́ńtẹ̀nsì sí ẹ̀wọ̀n lórí àwọn ìwà ìjẹbánu ìwà kálọ́ọ̀nì lọ́wọ́ gbà mo gbéṣẹ́ fún ẹ mo ní láti gba return ìwà àkówó mi ṣe ìdókàn nìyẹn àbí kẹ́ ṣiṣẹ́ fáwọn aráàlú kórúkọ yín sì má parẹ́ nù ìwé ìtàn ẹni tá à ń sọ kò ṣe pé ẹ má kó àmọ́ àwọn kan tó ń ṣiṣẹ́ tó ń sì kó àní dákọ̀ lórí ètò yẹn dákun NBC ń monitor. Federal Executive Council approved 2.9 billion for printing examination paper. Ṣé wọ́n fẹ́ print ṣé owó yìí ni àwọn polytechnic àti university náà máa fi print tiwọn ní àbí NECO àti JAMB àti ìwọ̀nba ẹnìkan náà àti WAEC ní lẹ́fẹ́ lo 2.9 billion. Ìlú yìí ẹja máa kó ṣìkàṣìkà kó rántí o pé ọjọ́ kan ń bọ̀ tí ní ó dilẹ̀ lẹ́yìn àsùnjẹ bó o bá lè ṣàkáǹtì fún wa láyé tá a wà yìí ọ ṣe bó o bá dọ̀run ìyẹn dájú that one is important. Ẹ̀jẹ̀ àfisọ́kàn pé kò sí nǹkan tá a ṣe láyé yìí tí ò ní report bá a bá sì lè ṣàkáǹtì fáwọn ìjọba ayé á ṣe fáwọn ìjọba ọ̀run. Missing Plateau cleric appear in new Boko Haram video, ask Nigerian government, church to rescue him and 2 other women. Ó ní èèyàn ọlọ́run pastor ni ẹni yìí wọ́n ti ń wá
káàkiri ní Plateau. Wọn wá rí bàbá yìí fún gbogbo ìgbà tán fi ń wá yìí. Àìpẹ́ yìí ni bàbá yìí wá jáde lórí nínú fídíò tí wọ́n fi léde ìyẹn àwọn Boko Haram yìí, tí bàbá yìí wá ń pariwo tó ń bẹ̀jọba tó sì ń bẹ àwọn churches pé kọ́ dákun kọ́ dábọ̀ kí wọ́n gba òun lọ́wọ́ àwọn Boko Haram yìí. Torí ẹ̀yin náà mọ ilé tó ṣẹlẹ̀ ń jò ní tí wọ́n padà lọ yọ àtẹ́ǹdì sí pásítọ̀ yẹn tẹ́ pé wọ́n mú àdá wọn wá ń gé ọrùn ẹ̀. Àwọn Boko Haram yìí there is God in everything we are doing. Mo lo ọ̀rọ̀ àǹtí mi Patient Ebele Jonathan. Suspected ritualist beheaded, security guard in Ondo remove vital organ. Mo rò bí Gọ́vnà Akérédolú ní àwọn Àmọ̀tẹ́kùn ti bẹ̀rẹ̀ ni, àbí kí ló dé tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́. Security guard kan náà ni ó ṣiṣẹ́ láàbí yìí. Àwa mọ̀ bóyá ọwọ́ ti tó àbọ̀wọ̀ ìtò, mo mọ̀ pé òun náà ti ń sá lọ sìn. Ẹ̀yin ìjọba ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ á mú ẹni tí ó ṣiṣẹ́ láàbí yìí ká sì mú ká fi mú ẹ̀ jófin. Torí ẹ pààyàn ẹ tún wá yọ àwọn ẹ̀yà ara tó wà important lára ẹ̀, kí lẹ fẹ́ fi ṣe oògùn owó nìyẹn. oògùn owó kí lè owó tẹ́ ẹ fẹ́ ná tẹ́ ẹ ní nísinmi, owó tẹ́ ẹ fẹ́ ní tẹ́ ẹ ní gbádùn tó jẹ́ pé ẹ̀tún àsáré kiri náà ni kòtó ẹ lè lówó kẹ́ ẹ lówó tí Ronaldo àbówó kẹ́ ẹ lówó tó àwọn bí ọmọ boy tó ń play boy yẹn, àwọn boys yẹn Ronaldo Messi, ẹ lè lówó tó wọn láíláí pẹ̀lú oògùn owó tẹ́ ẹ ṣe. Kí wá ní wàhálà tẹ́ ń bára yín tẹ́ ń bá káàkiri. Terrorist has no place in Islam. Arsenal midfielder Ozil ló sọ eléyìí. Ó ní àwọn oníjàgídíjàgan àwọn èèyàn burúkú àwọn apániyàn apánisáyé wọn láyè nínú ẹ̀sìn Islam. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ní àwọn tó ń induct tí wọ́n fún wọn ní induction tó kúnná iná fi ń ṣe kátikàtí bóyá nítorí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ tí wọ́n para tí arábìnrin kan tó gbébọn lọ pààyàn tó wá pe orúkọ Ọlọ́run kó tó di pé pààyàn. Ọlọ́run náà ń ṣẹ́ni, Ọlọ́run tó ní tó bá gba ẹ̀mí kan ó ti dá ẹ̀ṣẹ̀ ńlá tí ò láforíjì ó wá kó ẹ̀wọ́ kọ Ọlọ́run. Èmi ò lè dájọ́ àárín yẹn àmọ́ ẹrù owó kẹ tó ṣe ò tí ń jẹ́ ẹrù orí ohun gangan nìyẹn. 85-year-old primary school in Shanghai has been lifted off the ground in its entirety and relocated using new technology, doubled the working machine. Ẹ̀yin sì wà ń bì ẹ̀yin politician Nàìjíríà, ẹ̀yin tá a gbé tó òlú lé lọ́wọ́ ń bì ẹ̀yin wà lórí pé ẹ̀ ń commission street light, ẹ wà ní pé ẹ̀ ń commission pé ẹ̀ ń fáwọn àgbẹ̀ lówó elélo, ẹ wà nípa pé ẹ̀ sì ń commission borehole, ẹ wà nípa pé ẹ̀ sì ń rọmi síke ẹ̀ ń gbé sínú GP ẹ̀ ní kọ́ máa fi fọwọ́ ẹ̀ sì wà ń pa pé ẹ̀ ń ṣe bíríìjì ẹlẹ́sẹ̀ eléyìí tán ní Desmond Elliot ti ṣe bíríìjì yẹn mo rí ẹlẹ́sẹ̀ báyìí ní onípákó ló ṣe sórí ẹ̀ rí. ìrònú yóò ju bí tẹ́ wà yẹn náà lọ ẹ̀ sì lọ kọ́ ẹ̀kọ́ káàkiri kẹ́ ẹ wo bó ṣe ń ṣèjọba báwọn gọ́fàdà yín lọ́yẹ̀ má ṣe ni pé kò sínú agenda kò sínú pláàni Èkó kò sínú pláàni Ogun State ẹ má tí ìjà ṣe á sì ṣe kò ìyá ni tó ṣe yín tẹ́ ẹ fi mú palliative yẹn tẹ́ ẹ fi tọ́jú ẹ̀ tó yẹ pé ńgbà tó tó àwọn ọmọ mi àwọn ọmọ tínrín tanana tó yá wọn ni wọ́n wọlé lọ kó jáde ẹ jẹ́ ṣe kó lè dá ká lè sọ̀tàn dáadáa ń pa ẹ̀yìn náà ńgbà tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́. Máṣíìnì náà fi lift ilé àwọn máṣíìnì yẹn kékeré mo rí fídíò yẹn wò náà fi gbé ilé yẹn lódindi tabari nǹkan fi kọ́ ilé yẹn náà ó ní agbára àwọn tí wọ́n ń bì wọ́n ń kọ́ lọ́wọ́ ló máa ti wó dànù ká tó wá sọ pé fẹ́ gbé iṣẹ́ ìjẹ́ ibì kan wà lẹ́kọ̀ọ́ yìí àbí l'Àbújá àbí l'Ógùn state àbí ní àwọn other states ní Nàìjíríà tẹ́ ẹ lè lọ́ọ́ fi machine yẹn gbé tí ò bá ní tú á tú wẹ́lẹ́wẹ́lẹ́. I am being cursed in mosque over involvement in EndSARS protest. Aisha Yusuf ló sọ̀rọ̀ yìí arábìnrin takuntakun tó ṣiṣẹ́ akọni nígbà tí protest yìí ń lọ lọ́wọ́ ó dàgbà pé Àbújá lòun wà tóun ti ń ṣe tọ̀dọ̀ ẹ̀ torí ibi táwa wà làwa ti ṣe tọ̀dọ̀ tiwa mo dẹ̀ mọ̀ pé ibi tẹ́yìn náà wà lẹ́ ti ṣe tọ̀dọ̀ tiyín. Arábìnrin yìí tó jẹ́ pákọ́ni akọni ni ó kàn wà níwà obìnrin ni òun ló ń sọ̀rọ̀ yìí pé tó bá ti kírun tán ní mọ́sálásí kan nílẹ̀ Haúsá lọ́hùn-ún wọ́n á wá fi táìmù ńlẹ̀ tí wọ́n fẹ́ fi ṣépè fún òun. Ẹni tó bá ń wà èpè tẹ́ ń ṣàdúrà fún èpè náà ni ó bá èpè yẹn á máa yídà á máa di àdúrà yẹn á máa yídà á máa di èpè. Ẹni tó máa ń ṣe nǹkan àdúrà tẹ́ ń ṣépè fún èpè yẹn yóò máa yídà yóò máa di àdúrà. Bàbá mi kan ló sọ ń jò níyìn
ẹ má jẹ́ ń tú àṣírí yẹn ẹ má jẹ́ ń sọ ó léwu. IGP Adamu Mohammed asked personnel of the police force to protect themselves against attack. He also said they have the right to defend themselves in case of physical danger instead of you to tell them they should portray good manner. Nígbà tí wọ́n carry out iṣẹ́ wọn, instead kí bàbá yìí sọ fún wọn they should all portray good manners. Wọ́n ní better relation láàrin ọmọ ìlú àti àwọn ọlọ́pàá. Torí ẹ̀ tí ń wọṣọ ọlọ́pàá yẹn ò sọ yín dọlọ́hun. Torí ẹ̀ tí ń wọṣọ ọlọ́pàá kò sẹ́yìn dé èèyàn pàtàkì láwùjọ. Ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi náà ni gbogbo ẹ̀yin tẹ́ wà nínú iṣẹ́ ọlọ́pàá yìí. Ẹ má jẹ́ á máa ríra wa sá. Ẹ má jẹ́ á máa ríra wa bí èèyàn burúkú. Ẹ tún wá ara yín ṣe ẹ̀yin ọlọ́pàá. Ẹ tún wá ara yín ṣe. Ọ̀gá yín tó tún wá ń encourage yín eléyìí fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ báyìí. Ṣé fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ báyìí kọ́rọ̀ máì tí ì di ọ̀rọ̀ láàrin èmi àti ọlọ́pàá kó sì gbébọn jáde ẹni ó defend ara ẹ̀ ọ̀rọ̀ àṣìjọ́ ń sọ̀rọ̀ ẹni ó defend ara ẹ̀ kí ló fẹ́ fi defend ara ẹ̀ bí ìbọn náà ni ọ̀dà àwọn ọmọ mi wà ń ta wọ́n dúró dè yín ẹ dán mọ̀nàmọ̀nà wò agbára àwọn police station kan tí wọ́n débẹ̀ tán ní untouchable àwọn police station yìí. There are some police stations that the youth did not plan, or some people have the plan to burn it down, but they said no. The DPO in this station is exceptional. Is one of the best. Adẹ̀mọ̀ wọn náà láwùjọ àlè máa dákọ̀ lórí ètò yìí. Bàbá mi Fatai Owóṣe ní àwòrán àwọn ọlọ́pàá dáadáa táwa mọ̀ nìyẹn. Ẹ wo àwọn ọlọ́pàá eléyìí tó wà nílé Haúsá yẹn tán ní no pé no a gbọ́dọ̀ jó police station nílé yìí. Ẹ wo eléyìí tó wà nílẹ̀ Ìgbò tán ní no DPO yìí dáa. A gbọ́dọ̀ fọwọ́ kan station yìí. Haúsá sì ní DPO wọn nílẹ̀ Ìgbò wọn sì dáná sun station yìí. Ó tẹ̀ lórúkọ kan tí àwọn èèyàn mi dákọ̀ fún mi níjò ní ìta wà nù mọ́tò. Gbàkójẹ́ àbí kí ni ṣẹ̀ṣẹ̀ ríṣẹ́. Inú a máa sílẹ̀ lẹ́yìn aṣoṣù jẹ́ o. Ìwọ gbébọn òun yìí pàpàpàpàpà ṣé ráǹdì tó wà nù ìbọn yẹn over 100 ráǹdì ni kò ní tán. Ibi tó wá fẹ́ ságbà mo fẹ́ wù ẹ́. Tán bá ní kẹ́ tọwọ́ bọ náà ẹ̀yin náà ẹrù ọpọlọ yín o. Gbogbo wà tẹ́ ń wù tí ò dá ni ló bí àwọn èèyàn nú kò ń ṣe pé èèyàn kan wà tó ètì ọlọ́pàá àmọ́ àwọn ìwà burúkú tó wà lọ́wọ́ yìí náà ni wọ́n ń pè yín sí àkíyèsí. Ẹ yí padà àní ẹ tọ́nà ráńdó ẹ yí wà ara yín padà ẹ pé ọ̀rọ̀ àtọ̀dọ̀fin inú yín ẹ wo bí táwọn tó ṣubú ti bá ṣubú kẹ́yìn náà sì wo ibi tẹ́yìn náà ń lọ. Nítorí pé gbogbo ẹ̀ ni wọ́n ń wò gbogbo yín náà rí o. Àwọn tó ń kọjá ládùúgbò tán rí yín tẹ́jọ́ ń gbàdúgbò gbogbo ẹ̀ náà rí. Ẹja ṣe dáadáa torí èní kọ́ torí ijọ́ tí ó kan èmi àti ẹ̀yin tán ní irọ́ ẹ má fọwọ́ kan bàbá yìí èèyàn wa ni ọlọ́pàá dáadáa ni ní sọ jù bẹ́ẹ̀ yẹn lọ lórí ìyẹn. Police release 14-year-old boy over his alleged involvement in attack on Edo police station. Ọmọ tí a sọ yìí ọmọ kékeré tí wọ́n ná filẹ̀ ní Edo yìí ọmọ yìí wọṣọ ọlọ́pàá aṣọ DPO ní ó kó sọ́rùn nígbà tí wàhálà rògbòdìyàn ṣé ẹ dẹ̀ mọ̀ pé golden fish ò níbì kan tó lè sápamọ́ sí. Wọ́n mú ọmọ yìí wọ́n kó sáàrin àwọn oníjàgídí àwọn ọmọ kó sáàrin àwọn ọmọ mi tí ní tanara torí pé òun náà ó kópa nígbà tí wọ́n lọ bà police station jẹ́ lẹ́dọ̀ ọmọ yìí náà kópa ń bẹ̀ ó sì káṣọ wọ́n náà kó bọ̀ wọ́n náà kó oríṣiríṣi èmi ò sí ń bẹ̀ àmọ́ wọ́n ní ọmọ yìí káṣọ àwa náà sì rí aṣọ yẹn lọ́rùn ọmọdé yìí ọmọ 11 years old òun náà wá yan fandafanda lọ. Ó dà pé a sì máa báwọn èèyàn wa sọ̀rọ̀ tí wàhálà kan bá ṣẹlẹ̀ ká máa rìkọ́ọ̀dì fídíò ká máa gbé sórí íńtánẹ́ẹ̀tì yẹn náà léwu ó léwu. Wọ́n ti náà ti fọ́mọ yìí lẹ̀ ọmọ 11 years old yìí wọ́n ti filẹ̀ wọ́n ti ní ó máa lọ láyọ̀ àti àlàáfíà. Judicial panel a member find bullet shed at Lekki toll gate 10 days after shooting. They also pay unscheduled visit to military hospital over shooting in Lekki. Àwọn panel tí wọ́n ní kí wọ́n ṣarajọ kí wọ́n máa ṣe àkóso kí wọ́n sì ṣe ìtọpinpin lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ní Lekki. Wọ́n ní àwọn èèyàn wọ̀nyí wọ́n ní wọ́n rí shed kíná burúkú ẹ̀
kòrò kéèsì ọta àbọn nílẹ̀ káàkiri wọ́n náà rí nílẹ̀ kò ṣe káàkiri ẹ má jẹ́ ń lo statement yẹn wọ́n náà rí nílẹ̀ àwọn ọlọ́pàá àwọn sójà dẹ̀ sọ pé àwọn ò mọ̀ kankan ń pa àwọn òyìnbọn wọ́n wá ní àwọn ẹni yìí wọ́n pay unscheduled visit sí hospital àwọn ológun pẹ̀lú èrò pé àwọn tó pa tán náà kó lọ yẹn bóyá bẹ̀ yẹn bóyá nù mọ́ṣúárì yẹn náà lọ kó wọn sí ìgbà tán débẹ̀ ọ̀rọ̀ fẹ́ di wàhálà ó fẹ́ di fanfàmì àwọn sójà ní ẹ̀ ní lè wọlé síbi pé wọ́n ń túnṣe lọ́wọ́ wọ́n sì ń túnṣe kọ́ wọn ò fẹ́ wọlé síbẹ̀ ni àmọ́ mo rò pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ pé wọ́n pe léyìí wọ́n pe tọ̀hún wọ́n ní kan jẹ́ wọ́n wọlé síbẹ̀ wọn ò rí èèyàn kankan níbẹ̀ wọn ò rí nǹkan tó wà implicative tó yẹ pé òkè wọ́n lè wò pé lára àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí Mr. Súnkànmí Ọ̀jẹ́ládé bàbá yìí náà wà pẹ̀lú wa tá a jọ ń ṣètò yìí lọ́wọ́ láìpẹ́ yìí ni wọ́n tún rí àwọn òkú kan nínú omi odò tí wọ́n rò pé ara àwọn tó wà ní protest ground tí wọ́n pa ni wọ́n lọ jù sínú odò. Hoodlums steal Ọbáfẹ́mi Awólọ́wọ̀ glasses from status as looting continues. Àwọn ọmọ mi tí ní tanana ta ló tún yọ̀gbọ́ ojú Awólọ́wọ̀ báyìí nítorí Ọlọ́run ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń dágò ojú bàbá yìí padà síbẹ̀ o àmọ́ tẹ́ fẹ́ fìgò ojú bàbá ṣe ẹni ẹlẹ́ni èèyàn ọlọ́nìyàn ẹ sì lọ yọ̀gò ojú ẹ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń dá ìgò yìí padà sójú bàbá Awólọ́wọ̀. In spite of relative calm after the violence and looting across the country, some police personnel are afraid to return to work because of fear of attack by hoodlums. Àwọn ọlọ́pàá àyà wọn ń já láti padà sẹ́nu iṣẹ́ wọn torí pé àyà wọn ọmọ tó tún lè ṣẹlẹ̀ lẹ́yìn wá tí gbogbo wàhálà yìí ti lọlẹ̀ yóò bà wọ́n lẹ́rù àwọn ẹni ẹlẹ́ni tẹ́ ẹ ti pa àwọn sì ń bínú ń tà wọ́n ń bínú àmọ́ dà pé gbogbo ẹ̀ ti lọlẹ̀ ní ìsìn ẹ lè bọ́ sí ibi tán ti ní ẹ̀ ṣiṣẹ́ kẹ́ ẹ lọ ṣiṣẹ́ yín o pẹ́ lọ ṣiṣẹ́ yín ìjọba sì mọ̀ pé òun ò ṣiṣẹ́ mọ́ ẹ dákun ẹ lọ kọ̀wé kẹ́ ẹ lẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ kò sí wàhálà ń bẹ̀ àwọn tó ń pàṣẹ òkè náà wà ẹ̀yin tẹ́ ń gbọ́ àṣẹ ìsàlẹ̀ lẹ́wà wọn mọ̀ ń tẹ̀yìn ń forí rọ́ǹbì Ọlọ́run á máa fi ṣọ́ ẹ̀ṣọ́ gbogbo wa. Return to duty post or face dismissal automatic dismissal. Àwọn ọ̀gá ọlọ́pàá ló ṣe ìkìlọ̀ yìí pé ẹ padà sẹ́nu iṣẹ́ yín o tàbí kẹjá kágbọ̀n yín dànù sọ̀rọ̀ nìyẹn. Ó tiẹ̀ ní bá a ṣe ń pẹ̀tù sáwọ̀ àwọn èèyàn wọ̀nyí mi ìṣó ọ̀pọ̀ wọ́n ní orientation tó kún. It is time to negotiate Nigeria. Nigeria is ripe for negotiation. The political imbalance in the country has produced nothing but sorrow, poverty and death of Nigerians. Bàbá kan ló sọ̀rọ̀ yìí ṣé Theophilus Danjuma kan ni wọ́n pẹ̀rẹ̀ orúkọ ẹni tó sọ̀rọ̀ yìí. Wọ́n ní Nigeria ti ripe fún gbogbo nǹkan ẹ restructure ẹ renegotiate ẹ pé ọ̀tún ẹ pò sí ẹ pé wájú ẹ pẹ̀yìn kẹ́ẹ̀jẹ́ á sọ lọ́rọ̀ bóyá yóò tún dáa jù báyìí lọ national confab gbogbo ẹ̀tàn ṣe náà àkúnrí kókó. Abba Kyari, a deputy commissioner of police, has been accused of extorting over 41 million from Hafiz Mojid, a Lagos-based businessman. Abba Kyari ni wọ́n fi ẹ̀sùn yìí kàn ẹni yìí competition ni pé ọkùnrin tí ń jẹ́ Abba Kyari yìí bíi 41 million naira ló ti gbà lọ́wọ́ òun nìkan kò ní ṣe mí o àmọ́ tọ́jọ́ ń fà tọrọ fìdí bẹ́ẹ̀. 3,000 used condoms were found on protest ground at Lekki Toll Gate. Èmi ò nígbàgbọ́ nú ọ̀rọ̀ yìí torí àwọn tí wọ́n ń ṣe protest yìí gbogbo ń tán jẹ gbogbo ń tán mu lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n kó kúrò ń bẹ̀. Èmi ò wá mọ̀ bí tẹ́ ẹ ti rí kọ́ńdọ̀mù o ẹ̀yin lẹ́mọ̀ yẹn o. A máa fi àsìkò yìí bọ́ sí abala tó kàn lórí ètò yìí. Ẹ dákun ẹ máa bá wa bọ̀ ẹ gbádùn wa tó bẹ́ẹ̀ gẹ́. Dákun jọ̀ọ́ Khalid ẹ bá mi dá orin yẹn bá mi change orin yẹn jọ̀ọ́ change orin yẹn fún mi.
bàbá mi Ebenezer Obey ni la fi wọlé sórí ètò yìí. Fatai olówó ń yọ̀, bàbá mi Fatai olówó ń yọ̀ nílé tẹ̀ tún gbọ́ lọ́wọ́ yìí. Ẹ ṣeun. mo ti kígbe níwọ̀n mo mẹ́wọ̀n gbé. àwọn elégbè tó bẹ̀ lẹ́yìn mi ọ̀gá ni wọ́n jẹ́. àwa náà kọ́ Ọlọ́run ló pè wá ní ìrìn kan nípa orin kíkọ, àwa yàtọ̀ báwọn nílùú tó ń lu bọ̀ǹbọ̀ǹ. bí ọ̀rọ̀ tí mo sọ lójú ọmọ ìyá mi Àyìnlára ní májàun ni. àtàndá bàbá mú. A máa fi eléyìí bọ́ sí abala àkíyèsí wa lónìí. Yóò tabalé tabalẹ̀, yóò taba lọ́tún, yóò taba lọ́sì, yóò taba wájú, yóò sì tabẹ́ lẹ́yìn. Bó bá wá taba yín, ẹ dákun ẹ má fi ṣèbínú, àfókọ̀sì èèyàn kan o. A kàn ń sọ̀rọ̀ tiwa ni bó a ṣe ń ṣàkíyèsí ẹ̀ láwùjọ ńlá ni ká pè yín sí àkíyèsí. Àkọ́lé àkíyèsí wa lónìí yóò máa jẹ́ ẹni àpọ́nlé yóò di ẹni àbùkù. Ẹbí ẹni àpọ́nlé ṣe ń di ẹni àbùkù láwùjọ, òun ni orúkọ àkọ́lé àkíyèsí wa lónìí. Ẹ máa bá wa bọ̀. orí olówó tó gbórin dóde àtàyè àpàdé olówó yóò máa sọ̀rọ̀ ẹ. àwọn èèyàn wọn wà níjòkó wọn fẹ́ gbọ́. àwọn èèyàn wọn wà níjòkó wọn fẹ́ gbọ́. Bàbá mi kan sọ̀rọ̀, èmi àti bàbá mi kan sọ̀rọ̀ ń jò ní. Ó ní ìwọ bó bá ń ṣètò lórí rédíò àbí lórí tẹlifíṣàn ò gbọ́dọ̀ bá èèyàn jà, torí bó bá lè bá èèyàn jà wọ́n ní torí mi àti ẹ̀jọ́ jà lánàá èmi ló ń bá wí. Torí mi àti ẹ̀ ní gbólóhùn aṣọ lánàá èmi ló ń bá wí. Kò rí bẹ́ẹ̀, inspiration ni bó bá ti wá ni, bó bá ṣe wá báyìí náà la ṣe ń mú wá. Ẹ máa bá wa bọ̀. orí ìbẹ̀lẹ́nu àwọn elégbè ẹ wà nítòsí bí bá ti bójú ẹ̀yìn rí lásìsì yó. láàrin iwájú mi kò jẹ́ kẹrẹ bèrè báyà. ẹ kú iṣẹ́ olórin ṣẹ̀kẹ̀rẹ̀ dídùn lọ́wọ́ aládìgún. ẹ kú iṣẹ́ olórin ṣẹ̀kẹ̀rẹ̀ dídùn lọ́wọ́ aládìgún. ẹ sọ bá wọn sálà òkú má ṣe sùn lọ. Abẹ́sọ̀rọ̀ tó mọ́gbọ́n wà lónìí. Ṣẹ́yìn ò rí bí ẹni àpọ́nlé ṣe ń dẹni àbùkù láwùjọ ni, kò yẹ kó jáwà láàmà pè yín ṣàkíyèsí. Ẹ̀yin náà ẹ máa ṣàkíyèsí yìí, ẹni àpọ́nlé a máa dẹni àbùkù láwùjọ. Olórí tí ò bá ṣèṣe olórí, tí ò fira ẹ̀ sípò àpọ́nlé, tí ò fira ẹ̀ sípò ọ̀wọ̀, ẹ̀rú olórí báyìí á máa dẹni yẹ̀yẹ́ láwùjọ. Ọlálọ́mí kò múra ààrẹ mọ́ kí o má gbàgbé. Irú àwọn èèyàn báyìí aṣọ àbùkù làwọn èèyàn á máa wọ̀ fún ọ láwùjọ. Sẹ́yìn ò lákìyèsí ẹ̀. Ọlálọ́mí kò múra ààrẹ mọ́ kí o má gbàgbé. ààrẹ mú àbí lọ́ba múra sínú ẹ̀. bẹ́ẹ̀sì lọ́wọ́ Adéṣínà ó mà ti dúró sáwọn. Àgbàlagbà tí bá ń ṣe láńgbá káàkiri tẹ̀ láwọn ọmọ tó bínú ẹ̀, irú àwọn àgbàlagbà báyìí fi bẹ́ẹ̀ níyì láwùjọ, torí pé wọ́n ní ọ̀rẹ́ mọ̀ wọ́n ni àwọn ẹgbẹ́ ọmọ wọn náà ń tẹ̀lé káàkiri. tọmọtọmọ tó dára lọ́wọ́ àkànjílà gbọ́dọ̀ gbọ́ àkànjílù kárí lásán fún tajúwọ́. iṣẹ́ ọwọ́ ẹ̀ lọ́jọ́ màmá fẹ́ tọ́ sí. Àgbàlagbà tí ó bá ń jà sí change 15 naira àbí change 10 naira. Àgbàlagbà tó bá ń jà sí change 15 naira àbí change 10 naira, ẹ̀yin ò mọ̀ pé irú àgbàlagbà báyìí ń tàbùkù ara ẹ̀ ni. Bàbá Kúdí kò múra dáwúrà mọ́ ó kò nílẹ̀ ẹ̀ jẹ́ ká bàbá kò bá tó bá jinlẹ̀ o. èmi mọ̀ pé ní ọjọ́ kẹrẹ bẹ̀rẹ̀ báyà. Àṣẹ báyìí lọba pa ọba kan yìí dábàá, tí ọba bá ti bẹ̀rẹ̀ sí ní dábàá ẹ mọ̀ pé ẹnu ẹ ò tọrọ láwùjọ mọ́ ni. Ẹ̀yin ìwà àgbàlagbà bó o bá ti ń pe ọmọdé pé jọ̀ọ́ wá lọ bá mi kájọ àìjọ jẹ́ àìjọ ṣe, pàṣẹ fún ọmọdé náà pé dìde ń bẹ̀ yẹn
ó yá wá lọ bá mi ra nǹkan wá bó o bá ti lè máa ṣe láwùjọ ẹ lọ wo ibi tó o ti gbéṣẹ́ ìṣirò àwọn ọmọ kéékèèké yìí kò sápọ̀nlé mọ́ o kò sí àpọ́nlé mọ́ bẹ́ẹ̀. dájú kékeré ọmọ Kàsámù fún iṣẹ́. yóò dẹ̀ ṣe sáàpọ́nlé mọ́ yẹn àbùkù ló kàn. àkànní àníkò làbò wá wọ ẹni nù. ẹni tí èsùn kó máa gbóhùn ẹ̀yà jẹ́ bó ṣe ń ké. ẹni tí èsùn kó máa gbọ́rọ̀ lẹ́nu mi. àwọn àgbàlagbà tẹ́ẹ̀rí wọ̀nyí wọ́n máa fi àgbára wọn wọ́lẹ̀ nígbà míì tó jẹ́ pé bẹ́ẹ̀ bá wà àgbàlagbà míì ẹ wò pé bàbá yìí ẹ̀ ní ìdí ẹ̀ màmá yìí ẹ ti dàgbà ẹ kú òǹbẹ̀. àwọn ọmọ bàbá sà ló fi tí ẹ gbọ́rọ̀. àmọ́ ń bi tẹ́ kẹ́ ẹ ti bá àgbàlagbà míì kẹ́ ẹ ti máa bá wọn sọ̀rọ̀ pé màmá ó ti tó ẹ filẹ̀ ẹ fún lówó ọjà ẹ̀kẹ́ máa lọ àbí olóhùn ò tà á onú kò báyé báyìí ẹ filẹ̀ kẹ́ ẹ máa lọ tẹ́yìn náà tún wá ń ṣẹ̀kẹ́ èbú màmá wọ́n wọ yín o. ọmọ ọkọ tó máa gbọ́rọ̀ lẹ́nu mi ọmọ àgbẹ̀lé ọmọ Kàrímù máa gbọ́ wọn mọ̀ ní àbẹ̀jẹ́ ńkọ́ wọn mọ̀ gbìyọ́ nígbà gbogbo àbúrò àbẹ̀dí òkàlí lára mi. sídìkájú àwẹ̀lé tó fowó ẹ̀rọ ẹlẹ́ tó fi kọ́lé sí àwẹ̀lé tó ń ra káàkan. ọ̀gá iléeṣẹ́ tí àwọn ọmọọṣẹ́ ò fún lọ́wọ́ tí wọ́n respect ẹ̀ bó ṣe yẹ kí wọ́n respect ẹ̀ lọ wádìí ẹ̀ ó ti ṣe nǹkan àbùkù kan sí nkí àwọn ọmọ wọ̀nyí ni kí ló dé. ẹni ẹran wa kérésìmí dópin ìwọ náà tó rán wọn gbọ̀lágbọ̀ jùlọ àwọn èèyàn bí ìlú èyí là wá bí àwọn èèyàn bí. irúfẹ́ ọ̀gá báyìí ti ṣe nǹkan àbùkù kan sí kí àwọn ọmọ yìí ni lápọ́nlé ò ṣe tọ́ sí mọ́ kí ló wá dé o kí ló dé. ẹ̀yin bàbá tí ò jẹ́ nǹkan kan lójú àwọn ọmọ ẹ̀ mọ́ tí àwọn ọmọ ẹ̀ ò fún lọ́wọ́ tẹ́gbẹ́ tí bàbá náà bá wọlé àbí bó bá ń sọ̀rọ̀ wọn ni dádì wo ẹ fi dádì ilé ìjàre kan máa pariwo kò yẹ kó rí bẹ́ẹ̀ láwùjọ. bàbá yìí ó ti wu ìwà kan tí ò yẹ kó wù ú wájú àwọn ọmọ ẹ̀ ní ò ṣe sí àpọ́nlé fúnrú bàbá báyìí mọ́ àbí ìyá tó pe ọmọ ẹ̀ lẹ́nu kan tí ò sì dáhùn tó sì ọmọ náà ń gbọ́ ọmọ yẹn ò dìde níbi tó yẹ kó ti dìde kó ti lọ bá màmá kí lẹ fẹ́ o kí lẹ fẹ́ kí n bá ń ṣe tọmọ náà ò bá ṣe bẹ́ẹ̀ àbùkù ti dé nìyẹn. ó bá ti rán wọn wá oyè yóò sì máa ránṣẹ́ sílé. ìjó tuntun lódòde àmìlẹ̀. irúfẹ́ ìyá yìí àbí bàbá yìí ti wùwà àbùkù kan sí àwọn ọmọ ẹ̀ ní ẹ lọ ṣèbéèrè wò. ìjẹ́ kànáà sẹ́yìn ìjó tàwa ìjó oníkiri kan tàwa tá bá fẹ́ jó. ọkọ àbí ìyàwó tí àwọn ẹbí ọkọ ò fẹ́ràn irúfẹ́ ìyàwó bẹ́ẹ̀ mọ́ tó yẹ pé iyì tán ń gbé fún ó ti wá dínkù sí tán fún tẹ́lẹ̀ àbí irúfẹ́ ọkọ tí àwọn ẹbí ìyàwó ò tiẹ̀ respect ẹ̀ mọ́ tán regard ẹ̀ mọ́ tó yẹ pé iyì tán fún tẹ́lẹ̀ ó ti wá wálẹ̀ pátápátá ẹ lọ ṣèbéèrè ó ti ní nǹkan àbùkù kan tí irúfẹ́ àwọn èèyàn báyìí ti wù sáwọn ẹbí mi. sẹ́yìn o mọ̀ pé ajá tó bá rí ni tí ti ń gbó ajá tí ń rí ni tí ń gbó tẹ́lẹ̀ tó wá rí ni tó wá ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ ẹ lọ béèrè lọ́wọ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti ṣe nǹkan dáadáa kan sí ọdún ajá yìí ni ajá tó sì rí ni tó ti ń gbó tó ti ń yọ̀ mọ́ ni tẹ́lẹ̀ tó tún wá rí ni tó ń gbó ẹ̀yin lọ béèrè lọ́wọ́ irú èèyàn báyìí ó ti ṣe nǹkan àbùkù sọ́dọ̀ ajá yìí ni ẹni sọ fún kó má dúró de o tó bá fi lè dúró de irúfẹ́ ajá yìí yóò bùjẹ o. àsìkò tẹ́ ẹ bá wà ṣọ̀tá lọ́lọ́run gbé wa gòkè ẹ̀rín pé ṣe ọlọ́run àgbà yanu ni. bàbá tóbi ló jọ níbi káwùwá kẹ́ni mọ́mọ́ ni. bàbá tóbi ló jọ níbi káwùwá kẹ́ni mọ́mọ́ ni. bàbá tóbi náà sàn aláwọ̀ kù ni. ọlọ́run ló ní fìyà ṣe tiwọn. mo dúpẹ́ lọ́wọ́ pòdúsà mi Khalil Aminu òun ló wò pé bọ̀dà ajá lórin yìí orin yìí dáa díẹ̀ ẹja tún kásẹ̀jẹ́ orin yìí. ẹ̀yin oníyàwó kì í pọ̀ kẹ́fẹ́ sọ ṣe. ẹ̀yin oníyàwó kì í pọ̀ kẹ́fẹ́ sọ ṣe. ẹ má ṣe fẹ́ràn yálé kójú tìyàwó ẹ̀ lọ. ẹ má hùwà kásìlẹ̀ kọ́mọ.
ìyàwó chairman àti àbí ìyàwó àbí ọkọ chairlady tó dẹni àbùkù láwùjọ ẹ lọ béèrè wò ó ti ní ìwà kan àbí ìkejì tó ti wù sáwọn ọmọ mi, àwọn ọmọ rights, àwọn ọmọ tí ń rí tanana ìwọ tó ti ń gbé fún tẹ́lẹ̀ tó ti ń ṣe tuálẹ̀ àlàyé number one tó bá di pé tó máa rí ẹ̀wọ̀n ti ẹ̀rùn ẹ̀mọ́ ó ti lọ wù àbùkù kan sí wọn láwùjọ ni kò dá àwọn ọmọ wọ̀nyí wọ́n á tẹ̀jú yín mọ́lẹ̀ o. Àṣàbá bàbá Rámọ́tà náà ni bàbá Ṣákì ni mo ké sí. Àṣàbá bàbá Ṣákì látú mi. Àwọn ọmọ tí ò tó sọ̀rọ̀ ń bi tí ó yẹ tí wọ́n ti ń sọ̀rọ̀ àbíbi tí ẹ̀yin bá ti ń dún àwọn ọmọ kan ò tó bẹ́ẹ̀ kan dún tó bá ti di pé wọ́n ti ń sọ̀rọ̀ ń bẹ̀ ó yẹ kẹ́ ẹ̀ ti rí pábùkù ló ń wọlé bọ̀ yẹn. Àṣàbá tó fún mi nílẹ̀ tó sì ní ń kọ́lé sí. Àwọn tí ò tó gbéná wojú yín bọ̀dá àǹtí bàbá màmá tó jẹ́ pé wọ́n ti máa ń gbéná wojú yín tán ní ẹ kí lẹ fẹ́ ṣe ẹ tètè dẹ̀yìn o àbùkù ń wọlé bọ̀ òun nìyẹn o àbùkù ń kọlẹ̀kùn bọ̀. Kọ́jú bẹ̀ pẹ̀lú ìjẹ̀ra kàbárì ń kọ́jú bẹ̀ gbọ́n rẹ̀ ni. Tọ́mọ kékeré bá ti ń pa kúrukú má gbàlagbà ó yẹ kẹ́ ẹ mọ̀ pé kò sápọ̀nlé fúrú àgbàlagbà bẹ́ẹ̀ mọ́. Àṣàbá máa kú irọ́ ni wọ́n pa. Àṣàbá kú ojú àtàwọn kàwọ́. Aṣọ àbùkù òwọ̀n láti pé kán rà kán dá fún èèyàn tán bá ti fi rẹ́dí àti dá fún èèyàn lè ná ń taṣọ àbùkù wọ́n á sáré kó lé yín lọ́rùn kíákíá ìwọ tó gbéra ẹ ní nǹkan pàtàkì ọ wàá rí i pé nǹkan yẹpẹrẹ ló jẹ́ láwùjọ. tí àwọn ọmọ mi tí ní tanana tó bá ti ń sọ fún yín pé bàbá ẹ kàbùkù ó yẹ kó o ti mọ̀ pópó ẹ̀tẹ́ ló ń lọ yẹn tètè dẹ̀yìn. Bàbá ló ń lò ó. Orí adé náà máa dẹni àbùkù lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ lọ ṣèbéèrè. Òkú àpá ẹnìkan ò lè ká. Ọmọ Yẹ́dọ̀lú òkú àpá ẹnìkan ò lè ká o. Àwọn èèyàn tẹ́ ń wò yìí wọ́n á máa waṣọ àbùkù fún kábíyèsí ẹ lọ béèrè wò. Igi gbàgbọ́ níjàmbá àbọ̀bọ̀ Àṣàbá òkú àpá ẹnìkan ò lè ká. Orí adé àbí olórí kábíyèsí á máa dẹni yẹpẹrẹ láàrin ìjà á di pé ọ̀rọ̀ olórí náà ń sọ yẹn èèyàn burúkú lólórí olórí á máa dẹni yẹ̀yẹ́ láwùjọ ẹ lọ ṣèbéèrè wò. Ọmọ Yẹ́dọ̀lú ọmọ Yẹ́dọ̀lú ọmọ Yẹ́dọ̀lú. Àwọn ọmọ mi àwọn ọmọ tí ní tanana wọn máa sọ pé ní bá pọ́n wọlé là á máa pọ́nlé o àgùntàn òjẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ àwọ̀ àwọn làwọn ń jẹ ní bá fún àwọn lọ́wọ́ ní làwọn náà á fún lọ́wọ́ ẹ ń bá fàbùkù kan wọ́n ń kọ́ o. Kúlódò máa tó kú jẹ wọn máa tàyè sọ̀rọ̀ àyòtàmọ́ náà kúrà ń rógún pín ní kúlódò ti gbérí kúlódò ti gbérí kúlódò ti gbérí kúlódò ti gbérí ìyá mi ògógó kúlódò ti gbérí kúlódò ti gbérí kúlódò. Ọmọ tí ò tó bá yín wí tó bá ti ń bá yín wí pé yín náà ṣe máa ń ṣe bí àpọ̀dà yìí ẹ tètè bẹ́ẹ̀ pé kó dákun kó dábọ̀ kó má bínú o kó má fi ṣèbínú kó má bínú pẹ́ẹ́ mọ̀ ni. Bí ara bá ti ń sáfárá báyìí ẹ̀yin ò mọ̀ pábùkù ń kọlẹ̀kùn nìyẹn. Lásìkò ìgbà tí wọ́n bọ̀ Òṣogbo tí mo lọ ṣeré fún wọn. Àwọn ọmọ yóò. Bí ara bá ti ń sáfárá tí àwọn ẹ̀gbọ́n ń sáfá àbúrò táwọn àbúrò ń sáfẹ́ gbọ́n pé oníwàhálà ni àbùkù ń kọlẹ̀kùn bọ̀ nìyẹn ẹ lọ béèrè wò ẹ lọ béèrè wò. Joseph Láìwọlá ọmọ Afọlábí òun ló mú mi lọ sí ìlú Òṣogbo bàbá Rótìmí ló mú mi lọ sí ìlú Òṣogbo. Bàbá Yọ̀ọ́lá bàbá Rótìmí ló mú mi lọ sí ìlú Òṣogbo. Ẹ̀yin ẹ má
má torí ń tẹ́ ẹ fẹ́ jẹ kẹ́ ẹ bá ń tẹ́ ẹ fẹ́ jẹ́jẹ́ ẹ má torí 30,000 kẹ́ ẹ bà orúkọ tẹ́yìn ń jẹ́jẹ́ o wọ́n ṣe ní ẹ pín gan yẹn ni ó yẹ kẹ́ ẹ pín kódà ẹ sọ fún ẹ̀yin ẹgbẹ́ lè tó pọ̀ jù bẹ́ẹ̀ má wọrí ẹ fẹ́ mi ní díẹ̀ kí n kàn fi rúbọ mọ́tò lọ ni ẹ jẹ́ kó wá bá yín pé bàbá wọ́n fún wa ní 5,000 pé ká pín o ẹ sọ fún wọn pé 5,000 ó dà ìwọ ẹ pín láàrin ara yín kán wá ní bàbá inú ẹ gba 3,000 sọ fún wọn pé àìrọ mo yọ̀ǹda tọkàn ní tilẹ̀ tọ́lọ́hún mo yọ̀ǹda fún yín ẹ wàá rí i pé àpọ́nlé tó ń fún yín tẹ́lẹ̀ yóò tún ju eléyìí tán fẹ́ máa fún yín lọ ẹ kò ń ṣe nǹkan méjì àgbà lèèyàn fi ń dà àgbà ni. pẹ̀lú mi gídá mi aláàjì kúròdó wọ́n ṣe kí sábàrẹ̀ mi níjọ́ yẹn. àgbàlagbà kì í jojú mẹ́ràn ẹ lọ dákun ẹ lọ béèrè wò ẹ lọ béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà kì í jojú mẹ́ràn má jèrè àjẹjù má rẹ̀ ní jẹ jù má sọ̀rọ̀ ọmọ làkejì lẹ́yìn ẹ jẹ́ kó wá báyìí pé bàbá ẹ dákun wọ́n ní chairman local government pé ta ni ká fún ní ipò yẹn sìn ẹ sọ fún wọn pé ó yá ẹfún bọ̀ yẹn kọ́ wá ní bàbá bọ́ ìtẹ́ni á fún yẹn òun ló sọ̀rọ̀ sí executive meeting lánàá tó yẹ̀yẹ́ yín ẹ sọ fún pé according to plan wa òun ló kàn ẹ̀ fún ẹ̀yin tẹ́ ẹ ṣe irú nǹkan báyìí ẹ rí bí iyì yín á tún ṣe pọ̀ ju ti tẹ́lẹ̀ lọ ẹ wá gbọ́ ẹ gbọ́ pé wọ́n ti lọ sọ fún lágbájá pé òun ni wọ́n ní á fún o ẹni tẹ́ ẹ ní kan fún executive chairman yẹn tó jẹ́ pé òun ló kàn yẹn á wá bá yín ṣé bó ti sọ̀rọ̀ sí yín lánàá àpọ́nlé tẹ́ ẹ ti sáré gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ajẹ́ ó bá yín pé bàbá ẹ má bínú àwa túbà gbogbo ẹ̀ náà kan la fi ń ṣe àfẹ́mí. ìyẹn mo fi ń sọ pé ọ̀ṣun. ìwọ ìyàwó tọkọ ẹ ń bá ẹ sọ̀rọ̀ tó yí dà lẹ́yìn ẹ̀ òun tàbùkù ara ẹ̀ ní àpọ́nlé ara ẹ̀ àpọ́nlé tó yẹ kó o máa níwájú ọkọ ẹ̀ o ti ń tà díẹ̀ ọkọ ẹ̀ tí ì sọ̀rọ̀ méjì o ti ń sọ mẹ́ta o ti ń sọ mẹ́rin o ti ń sọ márùn-ún ìwọ́rọ̀ bóyá wọn nìkan ló ń gbọ́ ni àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀gbẹ́ òsì wọ́n jọ ń gbọ́ bó o ṣe ń tàbùkù ara ọkọ ẹ̀ tó ṣe ń tàbùkù ọkọ ẹ̀ yẹn àwọn tìta náà máa kàn án lábùkù ẹ lọ béèrè. tọ́mọ́ ti ní àṣẹ Mr. Lágbájá ẹ fi Mr. Lágbájá lẹ́jàrí èèyàn jákújákú ni wọ́n èèyàn játijàti ni wọ́n ó yẹ kẹ́ ẹ mọ̀ pé nǹkan kan ti ń bẹ̀ ń díẹ̀ ni. tọ́mọ́ ti ní àṣẹ Madam Kini kẹ̀ àwọn tí ò gbádùn wọ́n kò dáa bàbá yẹn ti ṣe ó ti wù àkàn tí ò dáa ni. ṣẹlẹ̀ rú àgọ́ àgbàrá àgọ́ lọ́sùn mi wọ ọmọ rẹ̀ bí. ààbọ̀ sábàlá ìmọ̀ràn báyìí. ọdẹ ọ̀ṣun là ń bẹ̀ yìí pé ṣẹlẹ̀ rú àgọ́ àgbàrá àgọ́ ṣẹlẹ̀ rú àgọ́ àgbàrá àgọ́. àgbàlagbà kì í bá tọmọdé jẹ́ lẹ́yìn ẹ lọ mọ̀. àgbàlagbà ò gbọ́dọ̀ fẹ́ràn ara ẹ̀ láfẹ̀ẹ́jù kò dáa. àgbàlagbà tó bá fẹ́ kí àpọ́nlé túnbọ̀ máa jẹ́ tòun ó gbọ́dọ̀ àmójúkò kó sì ní ìfaradà kó sì ní ayọ̀ ọkàn ẹ má wọrí ẹ mú àti mo fún yín sẹ́ ẹ má wọrí ẹ mo yọ̀ǹda ẹ. àròjù owó ìṣẹ̀ṣọ́ lórí bàtà yìí o èèyàn tó bá rojú owó lè pè mí lélẹ́rẹ́. mo ti kígbe níwọ̀n mo mẹ́wọ̀n gbé. àwọn elégbè tó bẹ̀ lẹ́yìn mi ọ̀gá ni wọ́n jẹ́. ẹ̀gàn kan táwọn bọ́ọ̀sì yìí bá pàdé yín ládùúgbò kò ṣe pé bí ń pa wọ́n o ẹ̀yin lọ bá wọn lánàá àbí ń jẹta wọ́n kàn wá yọ̀ sí lọ́rùn ni ẹ̀tọ́ bá kò kẹ́ fún wọn kan bí ò bá sí ẹ bá wọn sọ̀rọ̀ tútù àpọ́nlé yóò túbọ̀ máa gún yàpọ́nlé. bí ọ̀rọ̀ tí mo sọ lójú ọmọ ìyá mi àyílára ní mọ́jà òun ni àtàndá bàbá mú wúlì ò mọ́ gbọ́n àwọn ògbó kan tí ń ṣe ni akiri tó wọ̀n gànjọ́ ní. ẹ má bá ọmọ kékeré jà sí tí ò yẹ kẹ́ ẹ jà sí èèlò ní 10 naira àti àgbàlagbà olè àfọ́ọ̀dẹ tó wá ní pé bá mú chẹ́ǹjì mi o n gbọ́dọ̀ gba chẹ́ǹjì mi lọ́wọ́ ẹ ní
àgbàlagbà nìyẹn ti dàgbà. àmọ́lé bàbá kàbílà oníkójọ bí máa ń gbọ́. àgbàlagbà tó tá a mọ̀ pé ó wọ̀ tí 500,000 tá a mọ̀ pé ó wọ̀ tí 200,000 tó ti wọ́n ń jà sí 100 naira change ẹ̀rí pápákọ̀ ń kọlẹ̀ gùn. ọmọ àròdà gbádùn. torí olówó tó kọrin lóde bàtà ìyàpàdé olówó yọ̀ máa sọ̀rọ̀ ẹ̀. ẹ jẹ́ ká kúrò nídìí tẹ̀m̀bẹ̀lẹ̀kún òun ọ̀tẹ̀ yìí máa ń tẹ́ àgbàlagbà láwùjọ ni ẹ lọ béèrè wò. olówó yọ̀ máa sọ̀rọ̀ ẹ̀. àwọn èèyàn wọn wà níjòkó wọn fẹ́ gbọ́. àwọn èèyàn wọn wà níjòkó wọn fẹ́ gbọ́. bàbá mọ̀dínà jù wá fẹ́ kọ́kọ́ orin tuntun. àbí mo fẹ́ gbọ́mọ̀ mi lọ léèwé mo wá jáde nínú compound mi mo wá bọ́ síta àwọn ọmọ school ẹ̀ sì pọ̀ ládùúgbò tó yẹ kí n ràn wọ́n lọ́wọ́ kí n gbé wọn délé ìwé wọn mo wá gbọ́mọ tèmi lọ mo gbé dé school tó bá dé school àwọn ọmọ yẹn á dé school kò sí pọ̀ ní dé school wọ́n wá máa sọ fún ara wọn pé bàbá ọmọ yẹn arígbà tó ń jáde láàárọ̀ ìkòlè gbé wa abúkù. ó ní bàbá kan ládùúgbò mi Sàràkí ló kọ tá à ń pe bàbá yìí ibi táwa gbé nìyẹn tí bàbá yìí bá ń kó àwọn ọmọ ẹ̀ lọ skul àtàwọn ọmọ ọlọ́mọ àtàwọn ọmọ tiẹ̀ gbogbo wọn inú mọ́tò wì ó di skul tó bá dé last bus stop àwọn ọmọ yìí náà ti mọ last bus stop gbogbo wọn á bọ́lẹ̀ ni tí bàbá yìí bá tún ń bọ̀ ń rọ̀lẹ́ pé ó ń bọ̀ láti ibi iṣẹ́ ẹ̀ láti rọ̀lẹ́ a ti ra àkàrà bámbámú àti dùndú àtoríṣiríṣi a ti gbé tó bá ti ń délé báyìí àwọn ọmọ wa ti máa sáré tẹ̀lé bọ̀ láti ọ̀nà jíjìn wọ́n ti máa sáré tẹ̀lé bọ̀ pé Sàràkí bàbá ti dé ọ̀n lọ lé ẹ̀ ọ̀n lọ jẹ àkàrà àti pọ́pọ́ọ̀fù àti gbogbo tí bàbá rà dé nìyẹn. ẹ jẹ́ ká yàn wà dáadáa láàyò ó tún ní bàbá kan náà ládùúgbò mi pick-up báyìí ni gbogbo ọmọléèwé pátápátá ló máa rọ́ sínú pick-up yẹn tó bá sì di ń dé skul kọ̀ọ̀kan a máa dúró àtẹ̀sílò ṣáà ti bọ́lẹ̀ aláwọn ti bọ́lẹ̀ bàbá yẹn lo ṣáìdì ó máa mọ bàbá tí mò ń sọ yìí bàbá yẹn lo pick-up blue báyìí wọ́n ní ó dà pé oògùn náà ń tà lọ́nà mo ti gbàgbé orúkọ bí wọ́n ti ń ta oògùn yẹn chemist náà ní bàbá yìí á kó àwọn ọmọ sínú mọ́tò bámbám ó sì jẹ́ mánìrẹ́ra yìí náà ní kó ló lé èèyàn bàbá yìí tó bá di pé rí wọ́n gbọ̀nà bẹ̀ yẹn wá kó àwọn èèyàn sí mọ́tò. èyí ò reduce iyì tí àwọn bàbá wọ̀nyí ní ó tún gbé ọkọ̀ wọn ga sí ni. àwa tún ní kan ládùúgbò wa tó jẹ́ pé bàbá yìí látìgbà tó ti kú ó ti kú bíi 15 years ago Máyégún náà ń pe bàbá yìí àwọn ẹyẹ ilé tó wà nínú ilé bàbá yìí ò kó ń bẹ̀ ó sì wà ń bẹ̀ di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìgbà tó wá di pé àwọn ẹyẹ ilé yìí ò rí nǹkan jẹ bíi ti tẹ́lẹ̀ bíi ti gbà yẹn ní bàbá mi Alhaji Tèkúbọ̀ náà wá wò pé ó dáa ẹ jẹ́ máa fún àwọn ẹyẹ ilé yìí lóúnjẹ àwọn ẹyẹ ilé wọn ò kúrò ládùúgbò yẹn láti ọdún tí mo ti mọ̀. ó ní arákùnrin kan wọ́n ní wọ́n gbé lọ ìlú òyìnbó bóyá ilẹ̀ lárúbáwá ló ti ṣẹlẹ̀ wọ́n ní arákùnrin yìí sick ni wọ́n wá gbé lọ sí hospital ẹ̀gbà tí wọ́n gbé lọ hospital yẹn àwọn èèyàn ẹ̀ ọkàn wọn wá wọn lọ ni wọ́n ní wá ní ẹyẹ ilé kan tó máa ń wá sójú window hospital orí bẹ́ẹ̀dì tí bàbá yìí sùn sí kí ló ẹyẹ eléyìí ń wá káàkiri lọ́ba ní kán ṣí window fún lọ́ba ṣí window fún ẹyẹ eléyìí ǹjẹ́ ẹ mọ̀ pé ẹyẹ eléyìí wá bà lórí bàbá yẹn ó wá rìn lórí ẹ̀ ń wojú ẹ̀ ń wò gbà táwọn èèyàn wá ṣèbéèrè pé kí ló lọ́wọ́ ní bàbá yẹn á máa fún ẹyẹlé lóúnjẹ ní gbogbo ìgbà tí bàbá yìí wá síkì ẹ̀dẹ̀mọ́ òwe ẹyẹlé kò ń bonílé jẹ kò ń bonílé mu kì í sì lọ́jọ́ kú onílé kó yẹrí yóò dúró ń bẹ̀ ni. àníri jù báyìí lọ lórí ètò tèní títí ìgbà mi ọjọ́ rè tá a tún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí mo remain as atọ́kùn yín Àjàlá Kọ́láwọlé ló kọ̀ mí à ní fara wa ṣàwátì àwa láwọn máa wá ẹ̀yin láwọn máa bá ò
agbára ọlọ́run ọba Elédùmarè ẹ jẹ́ á yan dáadáa ká máa ṣe ká má dẹni àbùkù láwùjọ ká má dẹni yẹ̀yẹ́ láwùjọ ká má dẹni yẹpẹrẹ láwùjọ. Iyì kí ni à ń fi owó ṣe? À ń fowó ráyè a sì ń fowó gba yìí ni. Bí ó bá wà lọ́wọ́ wa ẹ jẹ́ á fún wọn, bí ó sì sí ẹ jẹ́ ó mọ̀. bí ìrànwọ́ kan bá wà tá a lè ṣe fáwọn tó wà láyìíká wa ẹ jẹ́ á ṣe é. Kò dìgbà tán bá wá béèrè ẹ̀yin náà mọ àwọn tó kù díẹ̀ káàtó fún. Kò dìgbà tán bá wá bá yín tán bá wá dọ̀bálẹ̀ bàbá kan á yan kóun máa sanwó iléèwé ọmọ láàyò, bàbá kan á yan kóun máa fáwọn èèyàn lóúnjẹ ládùúgbò láàyò. Dáadáa ni. Iyì àtàpọ́nlé a máa tọrọ àwọn èèyàn báyìí wá. Àmọ́ eléyìí tẹ́yin náà lè ṣe, oore pọ̀, ìrànwọ́ pọ̀, dáadáa pọ̀ tẹ́ ẹ lè ṣe fáwọn èèyàn tí ẹ sì máa dẹni iyì láwùjọ. Nílùú jù báyìí lọ lórí ètò tèmi títí ọjọ́ mi ọjọ́ rẹ gbà míì gbà dáadáa táàtún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí. Àjàrà Kọ́láwọlé ló kọ mi, ó dìgbà.